Madam Obanla ti fi òkú ọ̀rọ̀ ránṣẹ́ sí Esabod lórí ọ̀rọ̀ Bukky Jesse. Màmá Esabod náà gba òkú ọ̀rọ̀ látọ̀dọ̀ Madam Obanla. Ẹ wo ìjà àgbà rèé o, ìjà àgbà bloggers méjì rèé o, ó lágbára, kódà wọ́n tẹ̀ ti pé mẹ́ta. Ìròyìn jẹ́ kó yé wa ń gbà kan pé kò sí ìbáṣepọ̀ tó dán mọ́rán láàrin Esabod àti Bukky Jesse. Ìgbà kan sì wà tá a tún gbọ́ròyìn pé àwọn méjèèjì yìí wọ ara wọn tuurutu lórí àwọn ọ̀rọ̀ kan lórí social media. Ìgbà kan tiẹ̀ wà tí rìpọ́ọ̀tù gbé pé wọ́n dragi Bukky Jesse lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó tó ṣe ń gbà yẹn. Ẹ wo ní báyìí Madam Obanla ti wá fi ọ̀rọ̀ burúkú ránṣẹ́ sí màmá Esabod pé kí ló ṣẹlẹ̀ gangan, kí ló dé, ọmọ yìí ti dákẹ́ fún yín. Ẹ wo ẹ má jẹ́ ń bẹ ẹ̀yin fúnra yín ẹ gbọ́ ohun tí Obanla fi ránṣẹ́ sí màmá Esabod. Kí ló ṣẹlẹ̀ gangan tí Obanla ṣe ń ju àwọn òkú ọ̀rọ̀, àwọn ọta ìbọn ọ̀rọ̀ sí màmá Esabod tí wọ́n sì ń gbóríyìn fún Bukky Jesse. Ìjà àwọn bloggers lélẹ́yìí o, ó máa lágbára gan. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. Kí ni Bukky Jesse sọ? Kí ló ṣe tí ọ̀rọ̀ fi di tòun àti màmá Esabod tí Obanla fi dá sọ̀rọ̀ yìí? Ibo lọ̀rọ̀ yìí máa já sí? Báwo ló ṣe máa parí? Ṣé ó tiẹ̀ máa lè parí ṣá? Ẹ gbọ́rọ̀ lẹ́nu Madam Obanla. Bukky light up, ẹ̀yin lóhùn yín slow down. Bukky òun fáyà hàn, ẹ̀yin lẹ́yìn sinmi, ẹ̀yin ló ti ń rẹ̀. Ẹ lọ wá bí jókòó sí. Kí ni Bukky ṣe fún ẹ Tòkunbọ̀? Kí ni Bukky ṣe tó wá fẹ́ tó bẹ̀rẹ̀ sí sóríṣiríṣi? Bẹ́ẹ̀ náà nígbà kínní kan, bẹ́ẹ̀ náà ni orí ẹ bàjẹ́ Tòkunbọ̀. Lọ bá wa gbé sàárè bàbá Bukky Jesse wa o. Wàláì kí o gbé òkú bàbá ẹ̀ síta báyìí, Bukky ò ní dẹ́ ẹ lóhùn. Bukky lọ́wọ́ tó wà ẹ̀ OBC. Bukky sórí bó ṣe bá mi fún jẹ ní àárín méjì yẹn, mo láìkí fún jẹ yẹn. Tó o bá mọ ohun tó o ṣe, tó o bá mọ ohun tó o ṣe, àwọn ṣó mo bá ṣó tó kọ́ wa ṣe. Bukky ò sọ̀rọ̀ púpọ̀ náà. BJ ní sẹ́, Bukky Jesse ní sẹ́, BJ ní sẹ́. Bukky ò sọ̀rọ̀ púpọ̀, ó kàn rọra sọ̀rọ̀ pé kó lọ ra pọtí. Ó dẹ̀ bàbá tún sọ̀kan lórí fẹ́rẹ́fẹ́. Ó ní PSO, mo ní Adóni máa wo bẹ̀. Adóni bí. Bukky Jesse ó jẹ́ ẹ̀dá tó mo máa ń láìkí kí wọ́n máa wòyàn tó máa dúró pé kò sí tí ni. Bukky Jesse ní sẹ́, Bukky Jesse ní sẹ́, ọmọ Jesse ní sẹ́. Ẹ wá ń gbé sórí nígbà ayé Genesis. Ìgbà Genesis ṣé mi ò fèsì Bukky Jesse ni? Ṣé mi ò fèsì? Ṣé mi ò bú? Ṣé mi ò sọ̀rọ̀ sí Bukky Jesse? Ń tá a bá rí là máa sọ fún yín, kẹ́ ẹ wá bí kórí burúkú yín wọ́ sí. Ọmọ yẹn ń ṣe prógráàmù ẹ̀, ó ń sọ̀rọ̀ Mohbad, ìwọ Tòkunbọ̀ ó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀, ó lè rí gbà. Ọmọ yẹn lówó ẹ̀ lè òun ò ní fún yín chance. Ó wá ń ṣe ní tí mo fi láìkì Yèyékúdí yẹn, ó ṣe pé Yèyékúdí yẹn kò yé pé Yèyékúdí ò lè bẹ́ẹ̀ ṣe toró tí mo kò lórí burúkú ni ẹ. Yèyékúdí má rí wo ò má rí. Ta ló gbé ṣẹ́rùn ẹ? Bó o ṣe wà mi ò gbé ṣẹ́rùn ẹ. Mo fi Ọlọ́run búra mi ò gbé ṣẹ́rùn ẹ bó ṣe wà. Èmi ò rán ẹ. Mi ò fẹ́ rán olówó tó support ẹ. Mi ò fẹ́ rán gbajúmọ̀ tó support ẹ. Èmi ò fẹ́ rán gọ́vnà tó support ẹ. Mi ò rán sínétọ̀ tó support ẹ. Èmi ò rán anybody ní Nàìjíríà tó lè support ẹ, tó lè fún ẹ support. Mo gbogbo àwọn tó support ẹ bí olórí burúkú olóṣì. Ṣé orí èmi somebody, èmi bẹ́ẹ̀ mi ṣe wà yà wo people ní mí. Èèyàn kan tó ń pè ní people. Mi ò rán ẹ ń ṣẹ́ bó ṣe wà yẹn, mi ò gbé ṣẹ́ rán anybody o. Ṣé o ti rí mi bí mo ṣe wà? Gífò òwúrọ̀ mi jó abiyamọ. Tòkunbọ̀ ìwọ dìde kó o jó bí mo ṣe jó yìí. Lágbára ó ga Tòkunbọ̀. Ọ̀rọ̀ yìí serious gan o. Báwo ni? Ló máa já sí. Wo ṣé ọ̀rẹ́ mi yàtọ̀ sí ìwọ tó máa jókòó oníjó tọwọ́ bọ̀dì, oníjó olóbùkún olóṣì.
girama tí ò ṣe fi tọrọ wèmí 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 wọn lélélélélélélé wọn ò bá wa wá wọ́n wá wọ́n parí o ogun gbà wọ́n lélélélélélélé wọn ò bá yéé wọ́n wá. aṣọ òtí ẹ̀ lé wo bọ́dì aṣọ òtí ẹ̀ lé bóyá ẹ̀ Tókunbọ̀ ò lè wọṣọ kó fine tó yìí Tókunbọ̀ ò fine èmi fine ìwọ ò fine. Drop your comment. Remember to like, share and follow us. Thanks for watching.